NCC fẹ́ máa dá owó padà fáwọn oníbàárà tí kò bá rí káàdì ìpè lẹ́yìn ìṣẹ́jú àáyá ọgbọ̀n tí wọ́n yọ owó wọn. Àjọ Nigeria Communications Commission NCC tó ń rí sí ìkànsíra ẹni lórí aago ti kéde ìgbésẹ̀ tuntun èyí tí wọ́n ní àwọn yóò máa dá owó oníbàárà tó bá fẹ́ ra káàdì ìpè tàbí dátà padà fún wọn láàrin ìṣẹ́jú àáyá ọgbọ̀n bí káàdì náà kò bá wọlé sórí fóònù wọn tí wọ́n sì tún yọ owó náà nínú àkáǹtì wọn. Ìtumọ̀ yìí ni pé nígbà tí wọ́n bá ti yọ owó ẹni tó fẹ́ ra káàdì ṣùgbọ́n tí kò rí káàdì kò ní ju ìṣẹ́jú àáyá ọgbọ̀n lọ tí wọn yóò fi dá owó náà padà sínú àkáǹtì rẹ̀. Fún àwọn ìdúnàdúrà tí kò bá tètè wọlé tí kò dé ọ̀dọ̀ òǹtajà àti ẹni tó fẹ́ ra káàdì wákàtí 24 tí í ṣe ọjọ́ kan ni NCC ní àwọn yóò fi yanjú èyí gẹ́gẹ́ bí àjọ yìí ṣe wí nínú àtẹ̀jáde tí adarí ẹ̀ka ìkéde NCC Nnenna Ukoha fi síta. Àgbékalẹ̀ tuntun yìí ń wáyé pẹ̀lú àjọṣepọ̀ báńkì àgbà ilẹ̀ wa CBN. Ukoha ṣàlàyé pé ẹ̀ka ìbáraẹnisọ̀rọ̀ àti báńkì àpapọ̀ méjèèjì panupọ̀ láti gbé ìgbésẹ̀ yìí kí wọ́n lè jọ kojú ìṣòro tí àwọn oníbàárà máa ń bá pàdé tí wọ́n sì máa ń fi ń sùn nígbà tí káàdì ìpè kò bá ṣe rárá. Ìṣòro mìíràn tí wọ́n tún sọ ni tí network kò bá sí tàbí tí ìṣòro yòówù bá kojú wọn. Bákan náà ni ètò yìí yóò máa tún fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí oníbàárà láti mọ̀ bóyá káàdì tó fẹ́ rà kẹ́sì járí tàbí bẹ́ẹ̀ kọ́. Ó tún wà fún bí èèyàn bá ṣèṣì tẹ ẹ̀ka ojú òpó mìíràn yàtọ̀ sí èyí tó fẹ́ rà àti bí èèyàn bá ṣèṣì tẹ nọ́mbà tó yàtọ̀ sí èyí tó fẹ́ ra káàdì sí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ìgbésẹ̀ yìí jẹ́ àbájáde ọ̀pọ̀ ìpàdé olóṣù púpọ̀ tí NCC, CBN, Mobile Network Operators, Value Added Service (VAS) Providers, Deposit Money Banks àti àwọn alẹ́nulọ́rọ̀ mìíràn jọ ṣe. Ó wà fún àwọn ìṣòro bíi kí èèyàn má rí káàdì ìpè tàbí dátà lẹ́yìn tí wọ́n ti yọ owó tí oníbàárà kò sì gbọ́ nǹkan kan láti yanjú ìṣòro náà. Adarí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn oníbàárà ní NCC, Abilékọ Frida Bruce Bennett ṣàlàyé pé ìgbésẹ̀ yìí yóò tún jẹ́ kó ṣeé ṣe fún NCC àti CBN láti jọ ní òpó kan náà tí yóò máa rí sí ohun tó bá ń ṣẹlẹ̀. Ó ní èyí yóò jẹ́ kí ẹ̀ka méjèèjì mọ oníbàárà tó bá fẹ́ ra káàdì ṣùgbọ́n tí kò kẹ́sì járí wọn yóò sì jọ rí sí ìdápadà owó oníbàárà bẹ́ẹ̀ lásìkò. Ní báyìí kí ẹ̀ka méjèèjì tó buwọ́lù àwọn ẹ̀ka MNO àti báńkì ti dá owó tẹ́lẹ̀ ní bílíọ̀nù 10 padà fún àwọn oníbàárà fún ìdúnàdúrà tí kò bọ́ sí i. Abilékọ Bruce Bennett ló sọ bẹ́ẹ̀. Ó fi kún pé ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2026 ni ìrètí wà pé ètò ìdápadà yìí yóò bẹ̀rẹ̀ ní kété tí àjọ méjèèjì bá ti parí ìbuwọ́lù wọn tí àwọn ẹ̀ka tó kàn náà sì ti parí ètò. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.